Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run orí ẹ̀jẹ̀ ìjẹ́ tán Ọlọ́run ọba kí ó máa bá wa gbé Allahumma àmín. Fídíò mi ní àsìkò yìí, ẹni tí mo fẹ́ kí fídíò yẹn dálé lórí, òun náà ni wípé àwọn nǹkan tó ń lọ lágbo àláàfáà. Mo fẹ́ analyze àwọn nǹkan kankan. Ṣé ẹ rí gbogbo wa pátápátá? Kò sí ẹni tí ò fẹ́ wípé kí àwọn èèyàn kọ́ máa rí òun, kọ́ máa pè òun léèyàn dáadáa. Ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ èèyàn dáadáa níwájú èèyàn, tó wá fẹ́ jẹ́ èèyàn tó ṣe pé tó wá fẹ́ jẹ́ ẹrú Ọlọ́run ọba tó kọ̀yìn sí tọlọ́run ọba níwájú Ọlọ́run ọba Allah, òun láti wà very careful. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà, mo rí pé system tá a máa ń lò ní pé a máa ń gasẹ̀ bí àwọn politician ò lè dúró pa ẹsẹ̀ papọ̀ láyéláyé. Ẹ lè rí politician kan tó máa dúró pa ẹsẹ̀. Ìyẹn ni wọ́n fi ń sọ wípé kò sí permanent enemy nínú ọ̀rọ̀ politics. Permanent interest nìkan ló wà torí pé wọ́n máa ń ga ẹsẹ̀ ni. So ṣé wàá yẹ kí àfáà náà kó máa ga ẹsẹ̀? Ìyẹn lẹ máa fi rí wípé èèyàn kan tó dúró tó ń takò ọ̀rọ̀ Ọlọ́run, èèyàn kan tó dúró tó ń takò ọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam, èèyàn kan tó dúró tó ń drag àwọn sọ̀hábà nínú mud. Ẹ wá máa rí àfáà kan torí pé kò fẹ́ kí àwọn kan rí òun gẹ́gẹ́ bí critics, kò fẹ́ kí àwọn kan rí òun gẹ́gẹ́ bí ìgbà yìí pé òun sọ̀rọ̀ nípa àfáà yẹn torí pé tí ipò kan bá máa wá, wọ́n lè má fi òun síbẹ̀. Tí a bá rí ara wa bẹ́ẹ̀, ẹ jẹ́ ká lọ sí symmetry. Gbogbo onípò ayé pátápátá ni wọ́n wà ń bẹ̀. Báwo ni ó ṣe mọ̀ wípé ipò ọ̀hún tí wọ́n fúnra rẹ̀ ń lé yẹn tó fi pé ẹni tọ̀hún ló lè sanction ẹ̀? Báwo ló ṣe mọ̀ wípé tí wọ́n bá mú ipò yẹn lé ẹ lọ́wọ́, ó máa fi àlàáfíà ara lò ó? Báwo ló ṣe mọ̀ wípé tí wọ́n bá fi ipò yẹn lé ẹ lọ́wọ́, ìwọ náà máa rí ẹ̀mí gígùn fi lò ó? Tó o bá wá kú lásìkò tí wọ́n fi ipò yẹn lé ẹ lọ́wọ́, kí ló fẹ́ fi jábọ̀ fún Ọlọ́run ọba Allah? Ṣé wàá sọ fún Ọlọ́run ọba wípé nítorí pé ipò, wàá sọ fún Ọlọ́run ọba nítorí pé your selfish interest ni ò ṣe sọ òdodo nígbà tí o ní ìkápá láti sọ òdodo? Ìyẹn ni mo ṣe fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ rí i pé mo gbé picture mi àti bàbá wa Fadilati Sheikh Habibullahi Adam Al-Alori Mudeer Markaz, mo gbé síbẹ̀ yẹn. Picture yẹn bí 15 years ago ni. Eléyìí fi ń sọ fún wa wípé gbogbo wa pátápátá mi ń ṣe kharij Markaz, kharij Ma'had Arabi An-Najiri ni mi. So ló fi ń sọ fún wa wípé gbogbo àwọn àfáà wa bí wọ́n ṣe kọ́ àwa nìyẹn. Gbogbo àwọn àfáà wa là ń láti fẹ́ràn. Lọ́jọ́ náà lọ́hùn, èmi ni mo hánkọ́ program tí bàbá wa ṣe. Nígbà tí wọ́n ṣe tán ni mo ya picture yẹn pẹ̀lú wọn. Ṣùgbọ́n lẹ́nìí, nǹkan tí bàbá wa ń ṣe, ọ̀rọ̀ tí bàbá wa ń sọ nípa àwọn sọ̀hábà, èmi ò ní ka hadith. Nítorí pé lọ́jọ́ wọn àná, gbogbo hadith pátápátá náà lẹ́ ń trash, lẹ́ ń takò. Gbogbo hadith pátápátá tó bá ti sọ̀rọ̀, ẹ máa rọ́bìṣì ẹ̀ ni. Àyà Kùránì wà ń kọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé bàbá wa sà, ṣé ẹ fẹ́ wọnú Guinness Book of Record ni? Nítorí pé kò sí nǹkan tí èèyàn fi ń gba Guinness Book of Record. Ṣé ẹ fẹ́ kí orúkọ yín kó wọnú Guinness Book of Record, kí àwa ọmọlẹ́yìn yín ká lè padà wá máa rí wípé bàbá wa kan o, wọ́n wọnú Guinness Book of Record because òun ni first àfáà tó ń drag àwọn sọ̀hábà. Òun ni first àfáà tó sọ pé ìjáàbù kò pẹ̀lú ara Islam. Òun ni first àfáà tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ṣe pé ẹ̀sìn sọ kò pẹ̀lú ara Islam. Òun ni first àfáà tó sọ wípé ọ̀rọ̀ aago kò kì í yí padà nínú ọ̀rọ̀ ìrun, bó ṣe wà ló ń ṣe láti wà. Ṣé ẹ fẹ́ wọnú Guinness Book of Record ni sà? Sà, gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ fẹ́, ẹ fi làákàyè gbọ́ ọ̀rọ̀. Ẹ fi làákàyè gbọ́ ọ̀rọ̀. Ẹ fi làákàyè kẹ́ ẹ fi gbọ́ ọ̀rọ̀. Ọlọ́run bá sọ nínú Surat Al-Hashir, Quran 59 verse 10. Ṣé rí àyà yẹn láti 8 ló ti ń bọ̀. Kí l'Ọlọ́run bá kọ́kọ́ sọ? Ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn al-muhajirun, àwọn tó kúrò ní Mọ́kà lọ sí Mọ̀dínà. Nígbà tí Ọlọ́run bá máa sọ̀rọ̀ tẹ̀lé wọn, kí l'Ọlọ́run bá sọ? Ọlọ́run bá sọ̀rọ̀ àwọn Ansar, àwọn tí wọ́n lọ bá ní ìlú Mọ̀dínà. Kí l'Ọlọ́run bá padà wá sọ? Ọlọ́run padà wá sọ gbogbo àwọn tí wá ṣẹ́kù lẹ́yìn àwọn eléyìí títí di Yawmal Qiyamah. L'Ọlọ́run bá sọ̀rọ̀ wọn. Ọlọ́run bá sọ pé walladhina ja'u min ba'dihim
àwọn tó yẹ pé wọ́n dé lẹ́yìn àwọn tí a ti sọ̀rọ̀ wọn síwájú yìí, àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn tí a ti sọ̀rọ̀ wọn síwájú, al-muhajirun al-ansar, àwọn tí wọ́n dé lẹ́yìn wọn, yaquluna rabbana, ọlọ́run bá ní wọ́n máa sọ pé ọlọ́run bá mi o, rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman, ọlọ́run foríjì wá àti àwọn ọmọ ìyá wa, àwọn tó ṣe pé wọ́n ti gba wájú wa nípa ìgbàgbọ́, wala taj'al fi qulubina ghilla lilladhina amanu, ọlọ́run o hatred, kíníkíní hatred, kíníkíní ìkórira, kíníkíní ìwọ̀sí nípa àwọn ẹni tàná, ọlọ́run má jẹ́ ó wọnú ọkàn wa, nítorí pé kíni innaka ra'ufur rahim, ọba àánú, ọba alámójúkúrò ní ìwọ ọlọ́run. Bàbá wa sà, ń bolẹ̀ tí wá rí àwọn hatred tẹ́ rí sáwọn sọ̀hábà yìí. Imam Ibn Kathir rahimahullahu ta'ala alayhi tafsir háyà yìí, nǹkan tó sọ ní pé ó ní háyà yìí gangan òun ló sọ pé kí àwọn ar-Rafida, àwọn Shi'atu ar-Rafida kí wọ́n shut up, kí wọ́n seal mouth wọn. Háyà yìí ló seal mouth wọn pé ẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ sọ, ìsọkúsọ ní gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ. Ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa Umar, nípa Abubakar wa Umar, ìsọkúsọ tí ẹ̀ ń sọ, háyà yìí ló seal mouth wọn. Tafsir Qurtubi náà sọ wípé àyà yìí ló ń sọ fún wa wípé a ò gbọdọ̀ for any reason ní anything against àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim láti ìbẹ̀rẹ̀ títí dópin wọn. Tafsir Tabari òun náà sọ wípé àyà yìí o, àyà tó ń fẹsẹ̀ ìrìnlẹ̀ nìyẹn o, wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá ṣe opposite nǹkan tí àyà yìí sọ, alamatul kufur òun náà ni. Bàbá wa sáà, àwa fẹ́ràn yín, àwa nífẹ̀ẹ́ yín. Tẹ́ bá wọnú Guinness Book of Record nípa ẹni tó ṣe pé ó ń takò títọ́ Ọlọ́run, ó ń takò títà náà bí Ọlọ́run ní orí ilẹ̀ ayé, Guinness Book of Record ò sí lọ́jọ́ gbẹ̀ndẹ̀rẹ̀ kìyàmà. Record tó wà ńbẹ̀, Ọlọ́run ọba ní ọjọ́ tó ṣe yí pé òun máa mú ìwé oníkálukú wá fún un, tí a máa bèèrè pé mali hadha al-kitab, irú ìwé wo lélẹ́yìí, la yughadiru saghiraha wala kabiraha, pé àtèyí tí mo sọ, tí mo kàn fẹ́ sọ, tí mo fẹ́ fi fẹ́ lá, àtèyí tí mo sọ tí mi ò míì ní ẹ̀, àtèyí tí mo sọ, àtèyí tí mo míì, gbogbo ẹ̀ pátápátá lọ́rọ̀ wọn bá kọ sí bíbá yìí. Bàbá wa sà, ẹ rántí ọjọ́ náà, nítorí wípé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí, àsìkò tá a wà yìí, àsìkò tó ṣe wípé àti irọ́ àti òdodo làwọn èèyàn fẹ́ máa gbàgbọ́. Ńgbà tó bá padà wá yá pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí, wọ́n á create AI nípa yín tó máa padà wá máa sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ ìran. Èmi fẹ́ kí ẹ take note ni o, tẹ́ ẹ bá tètè bẹ̀rẹ̀ sí reverse àwọn nǹkan tí ẹ sọ yìí, ibi tó máa já sí òní dáa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin, alhamdulillahi rabbil alamin.